ọdún dé ọdún ti dùn ọdún tún ti máa dùn yùngbàyùngbà. Gbogbo ọmọ Oguola a kú oríire o. ÌPARÀ Community Development Association ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ Oguola Day celebration ẹlẹ́kẹrìnlélọ́gbọ̀n irú ẹ̀ eléyìí tó máa bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹjọ títí di Sunday ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2025 pẹ̀lú àwọn ètò málegbàgbé tá a ti pìyàmọ́ kalẹ̀ bíi ìgbẹ́dídẹ educational program ètò ìlera ọ̀fẹ́ cultural display àṣekágbá ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá youth variety night jumat and thanksgiving service àti àṣekágbá tó máa wáyé ní United Primary School Field Ìparà Rẹ́mọ. Àlejò pàtàkì ọjọ́ náà ni His Excellency Prince Dr. Dàpọ̀ Olúṣeun Abíọ́dún CON gómìnà ìpínlẹ̀ Ògùn. Ẹ darapọ̀ mọ́ wa kájọ fìtàn balẹ̀ pẹ̀lú ètò ìkówójọ oní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó náírà fún àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè ti ìlú Ìparà. Chief launcher ni distinguished senator Àrẹ̀mọ Ọlámilékan Solomon Adéọlá FCA kábíyèsí ọba Táíwò Amáròrò kejì onípara ti Ìparà Rẹ́mọ ní olùgbàlejò àgbà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0803-408-4210 tàbí 0803-373-3223 àti 0806-853-3838. 34th Oguola Day celebration 2025 àṣeyí ṣàmọ́dún Oguola gbè wá o.